ẹ jọ báyé bá yẹ ọ́ ò rọra bọ́nà rẹ̀ bá dára ò rọra ẹ̀san kò gbóògùn o ẹ̀san aké o báyé bá yẹ ọ́ ò rọra Aláàfin bọ́nà rẹ̀ bá dára ò rọra ẹ̀san kò gbóògùn o ẹ̀san aké o. you see eléyìí ni wọ́n pè ní dàda ò lè jà àmọ́ ó láàbúrò tó gbójúlé ní àgbàlá. àṣà máa dunni nísìn àṣà máa dunni gbogbo everybody nísìn àwọn kìnìún Ọ̀yọ́ wọ́n jáde eléyìí tó ń pera ẹ̀ ní ìkànnì ọgbọ́n yẹn wèrè oníwèrè ara rẹ̀ gbogbo wọn jáde gbogbo wọn ń gbó bí ajá. Olúbàdàn kì bá má ṣe èmi normal something kẹyẹ ká pa kìnìtì Ìbàdàn tó ń wà yóò kì í ṣe ẹgbẹ́ Ọ̀yọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. ṣe rí problem tá yìí ní wípé nínú ìtàn à ń gbé àwọn kan síra. ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kó lè yé yín. Ifẹ̀ tá a wà lónìí Ifẹ̀ oyè tá a wà lónìí kì í ṣe Ifẹ̀ tó kọ́kọ́ wà o ṣẹmọ̀ dynasty yẹn ti lọ. Ifẹ̀ Oòdáyé ṣàwà ṣé Ifẹ̀ Oòdáyé la wà lónìí kì í ṣe Ifẹ̀ Oòdáyé. Ifẹ̀ Oòdáyé dynasty yẹn ti lọ another one tuntun bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Ifẹ̀ Oòdáyé yẹn ìyẹn ti lọ. A kàn rántí ẹ̀ ni tá a máa fi máa sọ̀rọ̀ a kàn rántí ẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni Ọ̀yọ́ dynasty Ọ̀yọ́ Kàtúngà ó yàtọ̀ sí Ọ̀yọ́ bí tẹ́ ẹ wà lónìí. Ọ̀yọ́ bí tẹ́ ẹ wà lónìí kódà ṣe tó máa sọ pé kí àlejò rọra máa tẹ̀ kó má bàa ṣílẹ̀ tẹ̀ Ọ̀yọ́ ìní ẹ̀yìn ilé ẹ̀kọ́ máa ń bá sọ. Torí wípé ibi tẹ́ ẹ wà lónìí kì í ṣe ilẹ̀ yín ilẹ̀ onílẹ̀ ni kì í ṣe ilẹ̀ yín. Ìgbà tẹ́ ẹ dé ibi tẹ́ ẹ dé yìí Ìbàdàn máa wà lára àwọn tó ní kó máa ṣọ́ yín kí àwọn bàrùbá má bàa pa yín. ẹ lágbára nígbà yẹn o. Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ló dádé o Ọ̀yọ́ ló máa Ọ̀yọ́ ló dìjòyè orí yín o ẹpọ̀n yín o ìdí yín o ìyàwó yín o Ọ̀yọ́ ló ní o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo tó ùbàrọ̀bá ọlá àwọn tí wọ́n fi yí yín ká yí Aláàfin ká ní ìgbà yẹn òun ni ò máa jẹ́ kí àwọn Fúlàní kí wọ́n rí mú. Ìbàdàn máa wà ní ara àwọn tó fi ṣọ́ yín. So báwo wá ni ẹ wá sọ wípé Ọ̀yọ́ bí tó ń wà yìí ó ju Ìbàdàn lọ? Báwo ló ṣe ju Ìbàdàn lọ? Aláàfin àkọ́kọ́ is Aláàfin Àtìbà. Òun ni Aláàfin Àtìbà is the first Aláàfin now. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn Ọ̀yọ́ kan tẹ́ bá béèrè lọ́wọ́ pé ta ni Aláàfin àkọ́kọ́ wọ́n á máa sọ fún pé Ọ̀rànmíyàn ni irọ́ sì ni wọ́n ṣì. Ọ̀rànmíyàn ò jẹ́ Aláàfin kò jẹ́ Aláàfin kò jẹ́ ẹkùn ń parọ́ ni. Àjàkágan tá à ń sọ gbogbo wọn ṣé wọ́n jẹ́ Aláàfin ni wọn ò jẹ́ Aláàfin. You are just lying. Why? Won't you stop lying? Ọ̀yọ́ bí tẹ́ ẹ wà yìí ibẹ̀ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ́ táìtù Aláàfin àbí bẹ́ẹ̀ kọ́? Ibẹ̀ lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní ti ń jẹ Ọlọ́yọ̀ òun ni wọ́n mọ̀ yín mọ́ kì í sì ń ṣe bí tẹ́ ẹ wà yìí kì í ṣe àgọ́ Ọ̀já níbi tẹ́ ẹ wà yìí ibẹ̀ kọ́ lọ ti ń lo Ọlọ́yọ̀ ń gbà yẹn. Now Àtìbà òun ni Aláàfin àkọ́kọ́. Ṣé ẹ wá máa sọ fún mi wípé ẹ ju Ìbàdàn lọ ni? Ìbàdàn kì í ṣe ẹgbẹ́ yín. The last empire Ìbàdàn ló lò. Even ká máa tiẹ̀ máa lo the word of empire yẹn ẹ mọ̀ pé word of empire kì í ṣe word of tẹ̀yẹ̀kẹ́ máa lò because òyìnbó ló fún yín. Empire olè ni wọ́n fi máa ń jà. Wọ́n máa olè fónfó lóhun òun náà máa fi empire ń ṣe. Kò sí kan tó ń jẹ́ empire. Ọmọlé ni mí yìí ń sìn kí Déjì of Àkúrẹ́ kó wá máa lọ sí Iléṣà kó lóun kó àwọn ọmọ Iléṣà lẹ́rú òun gbógun ìní wọn ṣé kìí ṣe olè kọ́ nìyẹn? Olè nìyẹn náà. Ẹ wá ń sọ fún mi pé ẹ jẹ́ empire inú yín dẹ̀ ń dùn ẹ̀ dẹ̀ tún máa sọ Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire. You are claiming that Ọ̀yọ́ empire up till now you are disrespecting yourself Aláàfin Bàbá Wádé. You are disrespecting yourself. You are disrespecting that throne. You are disrespecting the people of Ọ̀yọ́ all in the name of Ọ̀yọ́ empire Ọ̀yọ́ empire. Are we in time of this Ọ̀yọ́ empire that you are talking about? Aláàfin ò kì í dìde kí èèyàn ṣùgbọ́n Aláàfin ẹ jẹ́ kó jẹ́ irú àwọn ọba ẹgbẹ́ ẹ̀ tó ń wọlé síbẹ̀ yẹn tí ò lè dìde kí wọ́n yẹn.
tí ò lè dìde kí wọn yẹn. Ẹ jẹ́ kí Rẹ̀mí Tinubu wọlé síbẹ̀ yẹn, yóò dìde lọ́wọ́ kan ni. Ìyàwó tún nìyẹn o, ìyàwó Tinubu nìyẹn o. Ẹ jẹ́ kí bàbá Tinubu wọlé, yóò dìde lọ́wọ́ kan ni. Ẹ jẹ́ kí Ṣèyí Mákindé sọ̀rọ̀ kó wọlé síbẹ̀ yẹn, yóò dìde lọ́wọ́ kan ni. Ẹ̀sìn lọ Aláàfin ò kì í dìde fún yín. O wá ń disrespect àwọn ọba ẹgbẹ́ ẹ. O wá ń disrespect ipò Aláàfin o. Ìgbéraga ló kún ọwọ́ yín. Kí ni ipò Aláàfin? Bó la Aláàfin ṣe jẹ́? Ẹ wá lo word of Aláàfin lọ́dọ̀ wa lóńdó. Ọ̀pá owó yín àmà bá yín gé dànù ni. Ṣé mo pé nìkan sọ níjọ́sí? Ẹrù bó ń sọ lásán. Òótọ́ nìkan tó sọ. A máa gé ọ̀pá yín yẹn dànù kẹ́ ní kò sáàfin táláàfin ò lè wọ̀. Ó lè wọ́ láláì kan lẹ̀kùn á wọ̀. Ẹ wá sí Oǹdó tàbí Èkìtì kẹ́lẹ́ fẹ́ wọ ààfin bó ṣe wù yín. A máa gé ọ̀pá yín dànù ní Aláàfin kankan òdọ́dọ̀ wa. We don't know who is Aláàfin. Who is Alaafin? Aláàfin lẹ́nu ìgbà tí Àkádìgbò rí ẹmọ ńgbà yẹn tí wọ́n jà ìjà kìíní nígbà yẹn kò ṣe lọ síbẹ̀ kò ṣe wáì tí wọ́n fi pé kó lọ bẹ̀ wáì táwọn Àkádìgbò nǹkan kan wáì tí wọ́n fi gbà láàyè kò Aláàfin ò ṣe lọ máa gbẹnu ní Ẹ̀gbá níbẹ̀ yẹn mo jẹ́rìí àwọn ọmọ Ẹ̀gbá mo jẹ́rìí wọn ẹkàn gbéra yín sórí toilet roll ẹ wá ní nǹkan tí Olúbàdàn ṣe kò dáa ẹ̀yin ò ti respect Ìbàdàn sẹ́yìn ẹ̀yin ò mọ̀kọ́ tẹ́ ti ṣe sí Ìbàdàn ni ẹ̀yin ò mọ̀kọ́ tẹ́ ti ṣe sí Ọ̀ọ̀ni ni fi Aláàfin jẹ Ọ̀wọ́ adé yìí ẹ jọ̀ọ́ ẹ kò sọ fún mi kí ni twist kan ẹyọ kan báyìí tẹ́tí tí pọ̀ òní ṣe tó fi disrespect ìlú Ọ̀yọ́ ṣẹ́tẹ̀ tí pọ̀ òní sọ̀rọ̀ rí Ọ̀wọ́ adé iná ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ invite Ọ̀yọ́ wá sí coronation yín ẹ disrespect bàbá yẹn kúrò mbẹ́yìn ẹ ti recognize as pé Ọ̀ọ̀ni ti ẹ̀wà níbí kúrò ní party tẹ́ ṣe tí ò ṣẹlẹ̀ rí ìyẹn tún lọ this same thing tó ṣe yìí tí Olúbàdàn ṣe fún Aláàfin Ọ̀wọ́ adé ló kọ́kọ́ ṣe é fún Ọ̀ọ̀ni nílùú Ìbàdàn nígbà tí àjọṣe nígbà tí àpèjẹ kan pa àwọn àti Aláàfin pọ̀ tí Rẹ̀mí Tinubu tí wọ́n pè Aláàfin ti wà nílé Aláàfin Ọ̀ọ̀ni wọlé báyẹn Olúbàdàn dìde dúró wọ́n kí Ọ̀ọ̀ni bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dìde dúró Aláàfin jókòó Ọ̀ọ̀ni tí wọ́n yẹ pé bàbá Ọ̀ọ̀ni òkú wọn kúkú ráyè tí wọ́n tiẹ̀ tún fẹ́ fi ogún tún fẹ́ fi kí Aláàfin irú kẹrẹ l'Aláàfin fẹ́ máa nà sí Ọ̀ọ̀ni àti náwó gan kí Ọ̀ọ̀ni gan ó tún ti ṣòro fún ṣe ló jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ ìgbéraga lásán ẹni tó bá rí ara ẹ̀ sílẹ̀ òun la máa gbéga if you humble yourself we will ṣe rò báwọn gọ́ọ̀mẹ̀ntì ò kiri gbogbo ìtútù ń pa yín Aláàfin ṣe rò báwọn gọ́ọ̀mẹ̀ntì ò kiri ni ẹ wá ní Olúbàdàn snuff ẹ kò ṣe ní snuff àti snuff àti snop àti star àbí Trump ó máa tó tún máa Trump ẹ ni ó máa Trump ẹ ni ẹ tí mọ̀ kankan ẹ mọ̀ Ọ̀yọ́ ti ń kásì ẹ mọ̀ kò sí gbogbo nǹkan tó bá dé ìlú Ọ̀yọ́ tí ò worst ìṣẹ̀ṣẹ̀lẹ̀ Ọ̀yọ́ ó worst ipò lọ́balọ́ba ó worst ipò pé ká ìhùwàsí ó worst ni rìkíṣí olè jẹgúdú jẹrá ká gbé kan gbọ̀tún gbòsì ó kùnú Ọ̀yọ́ ó kún gbogbo yín ẹ̀yin olè lásán wọ́n pariwo ipò snop Aláàfin kò tí ì rí nǹkan kan wọ́n yìí ń bọ̀ ó yìí sàláàfin tí ẹ̀ nípò láàrin lọ́balọ́ba ẹ̀ nípò láàrin lọ́balọ́ba you don't have ipò I'm telling you the fact ẹ̀ nípò Aláàfin bá wọ ìlú Èkìtì tàbí Oǹdó kò sí kan tó burú jù ń bẹ̀ tí àwọn YouTube ìlú Èkìtì àti Oǹdó yẹn bá dáwọ́jọ kún lé kí wọ́n sọ fún pé ọ̀ǹtí tó bá lọ sórí rédíò NTA kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wípé kí Èkìtì àti Oǹdó dáríjì ẹ̀ pẹ̀lú itú tó pa nípa fífi àwọn ọmọ fífi wọn ṣòwò ẹrú tí ìbá ṣe pé Ọ̀yọ́ a kì bá máa ní anything tó jọ òwò ẹrú lóòótọ́ Olúgbò àwọn kọ́kọ́ ṣe ṣùgbọ́n wọn ò ṣe long wọ́n jọ̀wọ́ ẹ̀ kó tó di pé àwọn Benin gbé kó di pé Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ ló wá escalate kìíní yẹn náà wá bẹ̀rẹ̀ àwọn àti kìíní ó yẹ kí Aláàfin jáde kí ìlú Ọ̀yọ́ gbogbo wọn jáde kó máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn ni àwọn tí wọ́n pa lẹ́kún nígbà wọn yẹn wọ́n pọ̀ jàtí rẹ̀ tí wọ́n ń ta ẹrú tí Aláàfin ń tà ní òyìnbó tó fi recognize ipò Aláàfin tí ìbá ṣe bẹ́ẹ̀ wọn ò mú ipò Aláàfin náà ṣùgbọ́n ẹrú tó ń tà fún wọn ata ẹrú 5 á fi gba umbrella ata ẹrú 10 á fi gba ìbọn á gba ìgò ọtí nǹkan kan báwọn ẹrú tí wọ́n ń tà òun ni wọ́n fi recognize wọn so ó yẹ kí wọ́n jáde kán wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò yẹ kán gba Aláàfin nínú Èkìtì nínú Oǹdó kò yẹ kán jẹ́ k'Aláàfin wọ̀ rárá àtọ̀ ohun tí tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pẹ̀lú itú tó pa wọ́n ń lọ ẹwà dúró sí ẹwà pariwo Ọ̀yọ́ lọ́dadé o Ọ̀yọ́ ló ládé o ẹ̀yin lẹ́ ládé ẹ̀sìn ládé Ọ̀yọ́ tó ládé tí ò ládé ládé ẹ̀ ní nǹkan kan adé express lẹ́ndé káàkiri Aláàfin míì tó bá fẹ́ jẹ ní ọ̀la nísìnyí wọ́n máa lọ ṣe adé fún ni adé express ló máa lọ dé torí Ọ̀yọ́ ò ní adé wọn ò ní adé tàlẹ́ wá ń deceive adé Ṣàngó tí wọ́n pariwo páwọn ní ìgbà tí ogun ìbàrùbá dé bá wọn adé Ṣàngó ó ti jábọ́ lórí ọba nínú gbó àwọn ìbàrùbá ló ti gbé adé Ṣàngó wọn kódà wọn ò mọ̀ bí adé Ṣàngó wọn wà nísìnyí ọpẹlọ adé kan ta mọ̀ pé Ọ̀yọ́ tún lò tó tún jẹ́ adé ìṣẹ̀ǹbáyé òun ni adé aládìkún tí wọ́n gbé adé ṣẹṣẹ fún adé Ọbàtálá tí wọ́n gbé ẹgbọ́n ṣùgbọ́n ọmọ Ṣàngó lọ láwọn jẹ́ kí ládé Ọbàtálá wà lórí wọn ẹ rí pé wọn ò ṣarajọ bẹ́ẹ̀ ni tí wọ́n ṣarajọ ẹlọ́mọ Ṣàngó ni adé Ọbàtálá wà lórí yín adé ṣẹṣẹ fún ẹ tún claim pọ́mọ Odùduwà ni ọmọ Odùduwà ni ẹ ní adé line Odùduwà tó jẹ́ adé idẹ ṣèbádé idẹ ní adé line Odùduwà ẹ ní lọ́wọ́ adé aládé lẹ́lẹ́ ní lọ́wọ́
olè ní olè ní